wọ́n ní sọ́tọ́ kéèyàn lọ kọ́ kí ó pẹ̀lú àníyàn pò ń fẹ́ di lè máa mú ó fàsìkò ṣòfò torí pé tó bá pé torí pé mo kàn fẹ́ ṣe lè máa mú ni ló fi wá lọ sọdún 15 20 ọdún ní ti gbọ́n kọ́ kí ó kí á ní kí ni nǹkan tó fẹ́ ṣe ń di lè máa mú náà gánà ni rárá wọn kì í kẹ́kọ̀ọ́ ẹ̀sìn torí pé mò ń wá nǹkan lé ayé láwùjọ tiwa sí wọn máa ń ṣe lè máa mú lè láì ní àṣẹ bí nǹkan tó fẹ́ kó jẹ́ ń bẹ̀ náà ni bí àwọn sàrà yìí náà ni àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n fún lè bàbá lè máa mú mọ́tò sá wọ́n fọmọ fún bàbá lè máa mú sá wọ́n bọ́ sọ́ọ́lẹ̀ sí lọ́rùn sá àbí kí ni wọ́n tún máa fi gbà irọ́ lásán sèǹtọ́ àlọ́ fi gbogbo ayé rẹ̀ ṣe ájí àbí umura Allahu Akbar àmì pọ̀ fẹ́ kàn sí i èèyàn sì máa gbìyànjú ni torí pé aláàánú ni Allah wọ́n yìí tiẹ̀ kọ́ kí ó fi sun pé mọ̀ ń wápò kan torí tó bá ṣe bẹ́ẹ̀ anábì ló ní gbóòórùn àlùjánnà wọ́n máa ń kọ́ kí ó torí kíni wọ́n fẹ́ gba ìmọ̀ kan tí ń bẹ pẹ̀lú mi nù kí Allah ó tún ràn mí lọ́wọ́ kí mi náà tún ṣe sábàbí àti gbọ́n tàwọn ẹlòmíì nù kí wọ́n á máa ṣe gbogbo ẹ̀ torí pé mo láfojúsùn pé mo fi ń wá ojú Allah níta máa ń tìtorí rẹ̀ kọ́ kí ó nù. wọ́n á ní a ṣé tí wọ́n bá fẹ́ fi ẹnìkan ṣe lè máàmù ìdánwò tí wọ́n máa ní kí wọ́n ṣeun sọ́dà àbí ọ̀dà ọ̀dà púpọ̀ torí pé ẹlòmíì ọ̀kájú òsùn so ó sì lè jẹ́ pé oògùn ló ń kó ká kó jẹ́ pé páàgùn ni so ńgbàtà ní kọ́ka fati àwọn fẹ́ẹ̀lì àtúnbilére àwọn abéèrè kan ó tún fẹ́ẹ̀lì so ẹ dákun sẹ́rù ẹ ní ìsìn kò tí ì jẹ lè máàmù ńlérí títí wàá jẹ lè máàmù tán ìnílù òrojú àìlú òní rojú kò ní ra yìí torí jẹ ilé kún ṣèdánwò fún wa kò sì gbọdọ̀ jáwọn olójúṣàájú ní ó ṣèdánwò olójúṣàájú yóò béèrè tọrọ lọ́dọ̀ eléyìí tó lé ní òbí eléyìí tàbí òye wa olójúṣàájú nù àwọn alábòsí àwọn dayérú nù ẹnikẹ́ni kan ka Fátíhà lásán ẹ wá ẹnikẹ́ni kan sàlàyé gbogbo ìdájọ́ tọrọ má sùjúdù sáwù àbòsí ni àbí èsì àbòsí ńlá ẹnikẹ́ni kan sọ gbogbo bíi tí lè máàmù ti bùkátà kọ́dà níyàn pé lè máàmù lòun nínú sọ̀lá ẹ̀sìn nìkẹ́ni kan ka Fátíhà sọ́jọ́ra wọn ọmọ tí ò jẹ lè máàmù gan ọmọ Fátíhà kí àbí ọmọ ké aha kò gbọdọ̀ jọ lójú ṣáájú torí ńgbà mi wọ́n ti lọ ríra wọn lẹ́yìn mádàmù wà ló dé bẹ́ẹ̀ Fátíhà lánìí ọ̀kà so torí ẹnì kan ṣèdánwò kíkọ́ lẹ̀ kálukọ́ làbùn tọ́ba ti kọ́ tán ẹ wá ṣèdánwò àfẹnusẹ kálukú àtún asokẹ́ni kọ̀ọ̀kan kọ́sẹ̀dé lárúbá fógo ogún ìṣẹ́jú dìde ń bẹ̀ ń kọ́ lọ sọ lárúbá ká máa gbọ́ torí pé tí o bá gbọ́ lárúbá kò ní lè ka tírà kó yé sá ìkọ́kùkọ ni wọ́n máa sọ ìsọkúsọ ni wọ́n máa sọ tó bá dé iwájú jàmáà tó fẹ́ kọ́ lẹ́sìn àbí òye wa ha nínú àwọn náà tún bi léèrè àwọn nínú àwọn béèrè tá a bi àwọn àdìsí bíi mélòó àmú wa pé kọ́ máa sọ túmọ̀ rẹ̀ lédè lárúbáwá túmọ̀ rẹ̀ fún alédè yorùbá tó bá fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ ẹ kò ní débẹ̀ náà kẹ́yìn náà ọmọ akólódò wọn fi jalè máàmù sáhàwálálẹ́ àwa ni kẹ́ ẹ bú njọ́ náà tọ́ba akólódò la bá yàn fún yín kò sì lè ṣeéṣe kọ́ ẹ kọ́ alágídí páálí ńlá yàn torí pé alágídí olódò náà ni ọ̀jẹ̀ torí kò ní pass mo rò pé yé wa kò burú kí wọ́n ṣèdánwò fún kò burú ẹ wá wò ìyàtọ̀ wà láàrin kí n kẹ́kọ̀ọ́ nítorí mo fẹ́ di lè máàmù àti mo rí pé wọ́n kọ́ mọ́ṣáláṣí lẹ̀ tán kí n lọ tọrọ pé ẹ fi mí ṣe lè máàmù ìyàtọ̀ wà láàrin méjèèjì o ń gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ nítorí pé mo fẹ́ ṣe lè máàmù o ń gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ nítorí pé mo fẹ́ di olùmọ̀ tí wọ́n máa ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn ń gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ nítorí pé mo fẹ́ di ẹni tí wọ́n máa dáhùn ìbéèrè àwọn èèyàn ń gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ nítorí pé mo fẹ́ dádájọ́ ṣẹ̀ríà torí mo ti láfojúsùn ayé nu màá kọ́ nítorí pé mo fẹ́ gbọ́n ìmọ̀kànnù kúrò lára mi
mo fẹ́ jẹ́ sábàbí tí ó fi gbanu kúrò lára àwọn èèyàn mo fi ń wá ojú Allah kí ni Allah fẹ́ lò mí fún ẹ fi ilẹ̀ fún Allah. Islam wa gbà pé ó rí i pé mọ́sálásí kan wà lẹ̀ àbí wọ́n ń kọ́ ọ lọ ọtọ́ pé kọ́ lọ tọrọ pé mò ń fẹ́ kẹ́ fi mí ṣe lè má mú mọ́sálásí tẹ́ bá sì fẹ́ mú ju lè má mú kan lọ ẹ fi mí ṣọ̀kan nù wa. ẹ̀yin náà wàá lè sọ pé ẹni tá a bá mú ìdánwò wọn ó ṣe o tí Allah bá ní kó ṣàṣeyege ọjọ́ kan nù wa. sẹ́ẹ̀rí sísọtọ́ sọ̀n kò túmọ̀ sí pé ń fi ìmọ̀ ẹ̀sìn wáyé sẹ́wọ̀n pé mọ́sálásí ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ náà kò ti torí rẹ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn o àmọ́ bó ṣe ṣeun sàábì kan náà ṣe bẹ́ẹ̀ láyé ànábì sallallahu alayhi wa sallam ó ní mọ́sálásí báyìí ẹ fi mí ṣe lè má mú wa ànábì ní wọ́n ní lè má mú wa ó fún lẹ́sẹ̀kẹsẹ̀. torí di eléyìí tí a bá rẹ́ni tí ó fara rẹ̀ kalẹ̀ báwọn tó bá kájú òṣùwọ̀n àbùkátà ká tún pẹ̀lú mi wá dípò pa àmọ̀ ṣèdánwò àmẹ́ni tí a rí i pé wọ́n lẹ́tọ̀ọ́ sí pọ̀ gbogbo wọn àsìfẹ́ fẹ́ nìkan lọ́lá lórí ẹnìkan láì jẹ́ pé nǹkan kan la fi jọ ọ́ ká má bàa jọ alábòsí á sì dánwò fún wọn eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. lẹ́yìn náà tó bá kí wọ́n fẹ́ ṣe lè má mú bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ẹnìkan ò ní tọrọ rẹ̀ ẹnìkan ò ní fojú sùn ó ṣe sọ láti fún ọ sálámà kálukú gbalé ẹ̀ lọ òun kìí ṣe lé Nigerian Limited wọ́n fi pawó kò sì sínú pé àdúgbò yìí o bẹ́ẹ̀ bá kó ma àwa lẹ́pẹ́ bẹ́ẹ̀ bá ṣe pé àwa bọ́kú bá kú àwa náà ni well specialization ti wá nu pé kí ni ìwọ tó ń ṣe lè máàmù àwọn kankan wà nù lè máàmù yẹn tó lé ọ tó ní fẹ́ ṣe nígbà tí kùsùfù bá ṣẹlẹ̀ tí ìmálẹ̀ òrùn tọwọ́ ọkùn lọ́sàn gángan afẹ́sẹ̀ sọ̀látùl kùsùf àfa gbogbo èèyàn ní fẹ́ ṣe lè máàmù ọkà fatia suratul baqara láti bẹ̀rẹ̀ dókun orúkọ ọpẹpẹpẹpẹ bíi suratul baqara sami allahu liman hamida rabbana walakal hamd ó tún bẹ̀rẹ̀ fatia mi suratul ali imran ó tún pẹpẹpẹ lórí rúkú bẹ́ẹ̀ rúkú méjì dúró méjì ní rákà kan ó ṣẹ̀ṣẹ̀ wá lọ foríkanlẹ̀ nàmbà wọn ọpẹpẹpẹ bíi suratul baqara ìforíkanlẹ̀ kejì ọpẹpẹpẹ bí suratu Ali Imran ó tún á dìde ó tún ka Fatiha suratu Nisa ó bá parí orúkọ sami Allahu liman hamida rabbana walakal hamd ó tún ka Fatiha suratu Maida ó ṣẹ̀ṣẹ̀ wá lọ ẹ dákun tó o bá ṣèyún lẹ́ẹ̀kan kò ní sínú pé ẹ máa ajá sílẹ̀ máa mú ajá sílẹ̀ ẹ lè má mú jẹ́ pé kò há nǹkan kan sórí tẹ́lẹ̀ náà ẹlòmíràn ha ju wọ́n ti pè ayọ́ha ni ayọ́ha àṣàhà kò há nǹkan kan ní Al-Qur'ani irọ́ lásán ọkàn fẹ́ jẹun akramakumullah téèyàn bá máa tó wà nù rẹ̀ èèyàn sàsẹ́yìn àbí òní sàsẹ́yìn ẹ náà nígbà tí wọn ò má ojú ọ̀rọ̀ ẹnìkan ń béèrè pé ìmáàmù kíláàsì gbà bá jẹ́ bọ́ náà lẹ́gbẹ̀ẹ́ lọ sórí tẹ ẹgbẹ́ bọ́ lọ sórí kọ́mẹ́tì jẹ́ solatul istisqa bó tiẹ̀ gbọ́ rí bó wọ́n ṣe àfi tí wọ́n bá dramatize ẹ̀ torí kẹ́ ẹ̀sìn gan kọ̀kọ́kọ́ yé o sì fẹ́ máa síwájú àwọn èèyàn wọn á lọ ra àlùkẹ́bà bíi mẹ́jọ lórí irọ́ tí ń túmọ̀ sí polódo ni ọ́ so gbogbo eléyìí báyìí àfi ká mójútó ẹ̀sìn wa wọ́n ti kọ́ mọ́sálásí kalẹ̀ ládùúgbò wọ́n wá lọ wá àwọn ẹni tí ọ wà lárọ̀ọ́wọ́ tó wọn pé tẹ́ bá lè fi mí ṣe lè má mú o mọ́ ọmọ kí o màá sì mójútó mọ́sálásí o so táwọn náà bá lẹ́lòmíì ajẹ́pọ̀ kún wa àjọṣe náwó fún yín kò sẹ́ni kankan eléyìí nìkan náà láárí máa ṣe àmọ́ ẹ̀kọ́ fọ̀rọ̀ wò náà lẹ́nu wo torí kọ́ má jẹ́ pé ẹ̀yin ọmọ bóyá pọ̀ mọ́ kí o lọ dáadáa tẹ́sí mọ̀ kí láfíríkà ń bí àwọn èèyàn boró tẹ́ bá ti lè fi ṣe báyìí tọ́padà hàn pé kọ̀ kájú ẹ̀ àti yọ̀ǹkọ́ àbà wọ́n lè ti fi òjé bolóòsà lọ́wọ́ ó kú bá bẹ́ẹ̀ ní tí wọ́n fọ́n gbà bá fòjé bọ́ọ̀lì máàmù lọ́wọ́ tó lólóòsà ló nǹkan dàrú àbí ọ̀dàrú ẹlẹ́yin jẹ́ báwọn. wọ́n ní obìnrin tó jẹ́